ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Olúwaṣèyí Mákindé wọ́n mà ti fèsì lórí ìròyìn tó ń jà ràìnràìn nípa ìjà tí wọ́n ló ń lọ láàrin òun àti Ọ̀tún Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sẹ́nẹ́tọ̀ Rashidi Adéwọ̀lú Ládọjà tí gómìnà sì jẹ́ kó di mọ̀ pé kò sí ìjà kankan, òun ò bẹ́ẹ̀ nìkan kan jà o, òun kò sì gbé ìgbésẹ̀ láti dènà ẹnikẹ́ni láti di Olúbàdàn ilẹ̀ Ìbàdàn lọ́jọ́ iwájú. Ẹ rántí pé ìròyìn tí ń lọ kiri wípé ìjà burúkú kan ń bọ̀ láàrin Ládọjà àti Mákindé lórí bí wọ́n ṣe ní Mákindé ti ṣèlérí pé Ládọjà ò ní di Olúbàdàn bí ipò Olúbàdàn bá kàn án. Ẹ rántí pé lẹ́yìn ọba Owólabí Ọlákùlẹ́yìn tó ṣẹ̀ṣẹ̀ gbọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn lọ́jọ́ Ẹtì ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá, bí ọlọ́jọ́ bá padà dé sí bàbá náà, Ládọjà òun ni yóò di Olúbàdàn tuntun, ìyẹn bó náà bá wà láyé nígbà náà. Ṣùgbọ́n tó jẹ́ pé Mákindé ti ṣe òfin tuntun nínú òfin oyè jíjẹ ìlú Ìbàdàn ọdún 1957 nígbà tó ṣe àtúnṣe sí apá kẹrin òfin náà, èyí tó sọ pé ẹni tó bá dàgbà jù ní igun tó ti ń jẹ Olúbàdàn nínú àwọn ìjòyè Olúbàdàn ìní yóò di Olúbàdàn tuntun. Ṣùgbọ́n tí Mákindé ti ṣe àtúnṣe sí báyìí pé ẹni tó bá dàgbà jù tí ipò ẹ̀ ga jù nínú ogun tó ti ń jẹ Olúbàdàn tó sì ti gba adé ọba tó ti di ọba ni yóò lẹ́tọ̀ọ́ láti di Olúbàdàn. Ẹ sì rántí pé gbogbo àwọn ìjòyè Olúbàdàn bíi 11 gbogbo àwọn 10 ló gba adé, Ládọjà nìkan ni ò gba adé, èyí tó túmọ̀ sí pé bí ipò Olúbàdàn bá kan Ládọjà kò ní lè di Olúbàdàn àfi bó bá gba adé. Èyí gan ló máa ń dá wàhálà lẹ̀ tán ní Ládọjà fẹ́ gbé Mákindé lọ ilé ẹjọ́ pé kò fẹ́ kóun di Olúbàdàn láyé. Nígbà tí ọ̀rọ̀ náà ti ń dá wàhálà lẹ̀ ńbàdàn táwọn èèyàn ti fẹ́ máa sọ̀rọ̀ burúkú sí Mákindé, ẹni ó máa fi àtẹ̀jáde síta nípasẹ̀ kọmíṣánná ọ̀rọ̀ ìròyìn tó tún jẹ́ agbẹnusọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ọmọọba Dọ̀tun Oyèládé lọ́jọ́bọ̀ ní ọjọ́ Thursday ọ̀sẹ̀ tó kọjá yìí. Nínú àlàyé tí Mákindé ṣe ló ti jẹ́ kó di mọ̀ pé òun kọ́ lòun ṣe àtúnṣe sí òfin oyè ìlú Ìbàdàn. Ó ní Olúbàdàn àná ìyẹn kábíyèsí ọba Moshood Ali Òkúmádé ìyẹn ọba Lékan Balógun ó ní ó ṣe àtúnṣe sí òfin náà. Ó ní kábíyèsí ló ní kóun ṣe àyípadà sí gbogbo àwọn òfin tó fi ń jọba ìlú Ìbàdàn. Òun fẹ́ káwọn ìjòyè Olúbàdàn kan máa jẹ ọba àti wípé ẹni tí ó bá di Olúbàdàn gbọ́dọ̀ jẹ́ ọba tẹ́lẹ̀, ìyẹn gbogbo àwọn ìjòyè gbọ́dọ̀ gbadé. Mákindé ní jẹ́jọ́ òun ló ń jókòó, ọba Lékan Balógun ìyẹn Olúbàdàn fún rẹ̀ ni ló gbé òfin náà wá. Ó nígbà tóun sì wò pé ṣègbè Olúbàdàn náà ni òun náà ló sì jẹ́ olórí àṣà gbogbo ilẹ̀ Ìbàdàn tóun sì fẹ́ tẹ ojú àṣà ilẹ̀ Ìbàdàn àti Olúbàdàn mọ́lẹ̀. Ó ní lòun náà kú fi gba òfin náà tóun gbé lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin tó sì sọ́dọ̀fin. Mákindé wá ní ó jẹ́ nǹkan ìbànújẹ́ wípé lásìkò tí Olúbàdàn ṣẹ̀ṣẹ̀ gba ọ̀pá àṣẹ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé ọ̀sẹ̀ kan lórí àlééfà ni làwọn èèyàn ti ń sọ̀rọ̀ ẹni tí ó dolúbàdàn lẹ́yìn ẹ̀ tí wọ́n ń ro ikú bàbá náà tó sì ní eléyìí kò bójúmu àti pé bọ́rọ̀ sì jẹ́ inú ti padà ṣàlàyé yìí.